Sunday Igboho Sunday Igboho ẹ jọ̀ọ́ ṣe rí lórí ọ̀rọ̀ insecurity lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó kájú ẹ̀ kò sẹ́ni tó lè ṣe ní Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ò mọ ibi tí ìjà Ìbà Gani Adams ìyún Ààrẹ Ọ̀nà Kakanfò àti Sunday Igboho ibi tí ìjà wọn ti bẹ̀rẹ̀ àti pé gbàwo gangan nìjà wọn bẹ̀rẹ̀ ṣéjà lára ni àbíjà lára kọ́ gbogbo ẹ̀ pátápátá ní yànnàná fún yín. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lérò pé ọ̀rọ̀ inú gbó Old Ọ̀yọ́ National Park tí Sunday Igboho lòun fẹ́ lọ mú báńdíìtì lọ dájà lẹ̀ ṣùgbọ́n yẹn kọ́ ẹ jẹ́ mú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fún yín níbi tíjà ti bẹ̀rẹ̀ gangan. nǹkan kan ṣẹlẹ̀ lọ́dún 2021 nígbà táwọn agbébọn tí wọ́n pa Dr. Faborode nílùú Ìgàngán lọ́yọ̀ọ́ kan náà ni Sunday Igboho gbéra láì fi tó Ìbà Gani Adams létí táwọn ènìyàn wò pé abọ́ fẹ́ gba Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ bàbá ni ó wá lọ lé àwọn Fúlàní kúrò. lílé Fúlàní tí Sunday Igboho lé Fúlàní ló bí Yorùbá Nation táwọn ènìyàn fi gbárùkù tí Sunday Igboho páwọn fẹ́ gba Yorùbá Nation. ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà. kí ló ṣẹlẹ̀? ẹ gbọ́ voice note tó líìkì síta tó jẹ́ ti Ààrẹ Ọ̀nà Kakanfò. mo ń bọ̀ ẹ má lọ bí kankan yóò yé yín yékéyéké. ṣé ìjà lára ni àbí ìjà lára kọ́? tíkẹ́ẹ̀tì tí Sunday máa dàrú ó lè fi gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ Buhari kò bí líì lórí ilẹ̀ Yorùbá tọ̀ ó jẹ́ fẹ́ gbọ́. bẹ́ẹ̀ni wọ́n ti ní kò fẹ́ gbọ́ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kò tẹ̀ fẹ́ gbọ́ kan wọ́n ní kò fẹ́ gbọ́. so òun ló lo Sunday o mo fi Ọlọ́run bá ṣe rí n bá parọ́ mo fi Ọlọ́run bá ṣe rí mo sọ fún yìí òun ló lò ó. a máa ṣiṣẹ́ ẹ má fọkàn sí rárá Sunday ń ṣàrẹ̀ rárá bàbá Akíntóyè wọ́n tẹ̀ sí lè pé bàbá yẹn tọ̀ ọ́dà ìwé ìgbàgbé Sunday owó rẹ̀ ọ̀gbẹ́ yẹn wà o owó àti political power ó gbowó lọ́wọ́ ilé kò dẹ̀ sẹ́ni tí ò lè pa tó bá lówó ọkọ̀ kan report àwọn ọ̀kọ̀dá sọ pé wọ́n ló lọ́wọ́ náà tó pa Bọ́lá Ìgè mi kò dábí lójú òtù wọ́n sọ lẹ́nu jẹ́mẹ́ta pé ó wà náà tó pa Bọ́lá Ìgè náà àbí Fàyò pápá tó tìrì lánàá ló tó kó lè kó káàkiri wọn tó yẹ kó. so alálànà ló sì gbowó yẹn. 50 million ní kí àmọ́ ní alálànà ló sì gba owó yẹn àbí. òru àná ní kọ́tà tó tìrì ní òru ó kò ní Ìbàdàn ní after 12 ó dé kó ó dẹ̀ ṣe mítì yẹn tán ó dẹ̀ gbowó yẹn ó dẹ̀ bá fóònù tí ọ̀sán àbúlò ó fi bá Tinubu sọ̀rọ̀. ẹ máa bá mi ká lọ ní sẹ́lẹ̀ńsẹ́ bí mo ṣáà ń ṣàlàyé ẹ̀ fún yín. mo rò pé ẹ̀yin náà ti gbọ́ voice note náà níbi tí Ìbà Gani Adams sọ pé àwọn olóṣèlú ní lu Sunday Igboho pé kìí ṣe pé Sunday Igboho gangan fẹ́ gba Yorùbá Nation pé n tí ó jẹ ní wà. ta ló fi voice note sí kànnì ayélujára torí pọ̀rọ̀ tá à ń bọ̀ yìí àwọn méjèèjì padà wọra wọn lọ ilé ẹjọ́. kí ló ṣẹlẹ̀ nílé ẹjọ́? mò ń bọ̀ náà ẹ tún gbé voice note míì nígbà táwọn ènìyàn bẹ̀rẹ̀ sí í pe Ìbà Gani Adams pé ṣe bí wọ́n ló yẹ kó o ṣáájú ogun nígbà tá a fẹ́ gba Yorùbá Nation. ẹ jẹ́ àgbọ̀n tí Ààrẹ Ọ̀nà Kakanfò sọ lórí voice note míì tó tún jáde náà ni. ẹ má lọ ibì kankan ṣéjà lára ni àbíjà lára kọ́ ibì kan là ń lọ. ẹ máa bá mi ká lọ ẹ̀yin èèyàn mi. tẹ́lẹ̀ wọ́n kì wọ́n bọ̀ pé Sunday Igboho ló yẹ kó ṣàárẹ̀ o ààrẹ àwọn ọmọ ni èyí tí mo ti ṣe lẹ̀ láti bí 28 years ẹni tó máa bá rẹ́kọ̀dì yẹn amúra ààrẹ òun dìde kókò lọ́ọ́ máa jagun bẹ́ẹ̀ ẹ mọ bí ààrẹ ṣe rí nígbà yẹn ni ipò ààrẹ 1530 náà dálẹ̀ tí ààrẹ bá fẹ́ jáde tó bá fẹ́ jáde kó lè láyé àtijọ́ sójà gẹ́gẹ́ lọ́wọ́ ìwé Samuel Johnson 400 sójà wà níwájú 400 sójà wà lẹ́yìn ààrẹ á wà láàrin pẹ̀lú lórí ẹṣin àwọn olórí ogun bíi mẹ́rin á wà lọ́tún mẹ́rin bí ààrẹ ṣe máa ń jáde nígbà yẹn nìyẹn ààrẹ àti kọ́kọ́ rán àwọn èèyàn kó lọ jẹ ìlú yẹn ná tó bá ti lọ jẹ ìlú yẹn tó bá pé wọ́n ní ìdarí agbára wọn ò ká ààrẹ àṣẹ wàá yọjọ́ wá parí ogun yẹn wọ́n ṣe bí ààrẹ ṣe ń hàtì yẹn kátẹ̀wá ní modern Ààrẹ Ọ̀nà Kakanfò ni mo jẹ́ mi ò gbọ́dọ̀ kọ́ dìde anyhow láì jẹ́ pé mo consult àwọn ọba ńláńlá bíi kábíyèsí Aláàfin Ọọ̀ni of Ifẹ̀. mo rò pọ̀rọ̀ náà ó ti mọ iye yín bọ̀ díẹ̀díẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò sọnù fídíò náà látàrí pé ìgbésẹ̀ tí Sunday Igboho gbé lẹ́yìn ìgbà náà tó lòun fẹ́ gba Yorùbá Nation. àwọn ènìyàn ní Sunday Igboho gan l'Ààrẹ Ọ̀nà Kakanfò tọ́ sí. ibẹ̀ l'Ààrẹ Ọ̀nà Kakanfò ló ti sọ̀rọ̀ pé sẹ́tòun ti ṣe é lẹ̀ kò sẹ́ni tó lè bá nílẹ̀ Yorùbá pé tóun ọba tiẹ̀ jáde lógun gan kì í ṣe pé wọ́n kàn jáde bí ọmọ ẹrú ó láwọn tóun kọ̀ọ̀kọ́ lọ́ọ́ bá. ṣé wàá rí tí mo kọ́ play fún yín hùn? Sunday Igboho ó gbé Ìbà Gani Adams ó gbé lọ ilé ẹjọ́ ní ẹ̀sùn ìbanilórúkọjẹ́. ibẹ̀ gan wá ní wàhálà ti ṣẹlẹ̀ torí Ìbà Gani Adams náà tó gbé Sunday Igboho lọ ilé ẹjọ́ òun náà gbé lọ ilé ẹjọ́ ó fi
voice note òun síkànnì ayélujára láì gbàṣẹ gbòǹtẹ̀ lọ́wọ́ òun. Sunday Igboho ló ń fẹ́ gba 500 million lọ́wọ́ bá Gani Adams látàrí pé ọba àwọn olóko jẹ́ pápá yẹn lòun òun pa Bọ́lá Ìgè páwọn olóṣèlú ní lòun. Ṣé mọ̀ pé lẹ́yìn ìgbà náà ni wọ́n rán Sunday Igboho níbi tó wà tí wọn ò jọ wọlé Nàìjíríà. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà? Ẹ tún máa bá mi ká lọ, mò ń bọ̀ náà, ẹ jẹ́ á gbọ́ léyìí. Adóde ẹ o jáde síta kó sọ nǹkan tó bá wà ní máìlẹ̀ àwa ńlẹ̀ fún ẹ. Ṣé tí a bá fẹ́ gba Yorùbá nation orí íńtánẹ́ẹ̀tì ló máa ti gbà orí íńtánẹ́ẹ̀tì ló ti gba Yorùbá nation òpònú jàtijàti kó sọ ti ẹ nígbà kan pè ẹ ní wọ́n Sunday Igboho jàtijàti ló ń sọ rádaràda ló ń sọ. So o rẹ́gbẹ́ tiẹ̀ kan o dàkójọ even as a matter of fact àwọn tó ń lò ní side force àwọn product Ààrẹ Ọ̀nà Kakanfò ni àwọn ọmọ ẹgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni tó bá yọwọ́ mẹ́mbà Ààrẹ Ọ̀nà Kakanfò kúrò nínú àwọn tó ń kó kiri kó ní kankan lẹ́yìn mọ́. Tí ìdèbí à ń lọ a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ náà ni. Lẹ́yìn ìgbà náà làwọn ọmọ ẹgbẹ́ OPC bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n ń sọ òkú ọ̀rọ̀ sí Sunday Igboho pé ṣe báwọn ọmọ tó kó sẹ́yìn gan ṣe báwọn ọmọ ẹgbẹ́ OPC ni. Ọ̀rọ̀ náà máa fa wàhálà lásìkò ìgbà náà lọ́dún 2025 wọ 2024 títí tá a wá sọ̀rọ̀ yìí. Mo rò pé ẹ̀yin náà ti mọ̀ wò pé ṣéjà lára ni àbíjà lára kọ́, ṣé Sunday Igboho lọ́yọ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ni àbí Ìbà Gani Adams ni, sọ́fẹ́ yọ lóyè ni àbí ọ̀fẹ́ yọ lóyè, ṣé ń tọ́ yóò ń ṣe sọ́yẹ kọ́ máa fi tó Ààrẹ Ọ̀nà Kakanfò létí. N tó wá ṣẹlẹ̀ lọ́dún 2027 kí ló ṣẹlẹ̀ gangan tó tún dá wàhálà míì lẹ̀ láàrin Ìbà Gani Adams yan Ààrẹ Ọ̀nà Kakanfò àti Sunday Igboho nígbà táwọn agbébọn tí wọ́n ya bo oríire local government èèyàn nílùú Ògbómọ̀ṣọ́ lọ́yọ̀ọ́ kàyìn náà ni tí wọ́n tún ya bo Ìgbòho gangan nílùú tí wọ́n ti bí Sunday Igboho gangan. Sunday Igboho agbéra kí ló ṣe? Ó wọnú gbó lọ láti lọ mú àwọn báńdíìtì yìí léjọba lọ́wọ́ ṣùgbọ́n ìgbésẹ̀ tó lóyè Sunday Igboho gbé láì fi tó Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá létí ó dùn àwọn ọmọ ẹgbẹ́ OPC. Wọ́n bẹ̀rẹ̀ sí í jáde wọ́n ń sọ̀kò ọ̀rọ̀ sólè Sunday Igboho. Wọ́n ń bọ̀ ná ẹja gbọ́ ìkan ẹni tó jẹ́ ìkan lára àwọn olórí OPC ẹja gbọ́n tó sọ sólè Sunday Igboho. Ẹ má lọ ọbì kankan, ẹ subscribe sórí YouTube channel wa. Ọ̀rọ̀ mi lákòókò yìí ó dá lórí content creator tó ń pèrè ní Sunday Igboho. Ẹ jọ̀ọ́ ṣe rí lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó kájú ẹ̀ kò sẹ́ni tó lè ṣe bí Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land. Ẹ má jẹ́ ká dènà pẹ̀lú bàbá yìí kájú ẹ̀ ó tó gbangba sùn lọ́yẹ́ ṣùgbọ́n ó ṣe ní lánú ipa àwọn lọ́balọ́ba wa nítorí ọ̀rọ̀ òṣèlú wọn lọ́gbọ́n yẹ̀lẹ́ bẹ́ẹ̀ bá gẹ́gẹ́ bí gbogbo ayé ti mọ̀ mi pé OPC lèmi led by Ìbà Gani Adams. Àwọn oníyẹ máa fún yín ní fact. Ó dá nǹkan tí mo wá fẹ́ sọ fún yín lákòókò yìí ni wípé lórí ọ̀rọ̀ insecurity Nigerian Police Force wọn kájú ẹ̀ but àwọn alágbára kan wà lórí ọ̀rọ̀ insecurity wọn fún wọn ní àṣẹ láti operate bó ṣe yẹ kó operate. Nigerian military tó ń bá kojú àwọn agbésùnmọ̀mí under 1 week bó ṣe yẹ kó jàjà yẹn bí bàbá Tinubu ṣe sọ pé tí wọn bá tètè gbé àwọn agbésùnmọ̀mí ò bá tètè gbé sọ agbéjọmọ wọn sí wọn máa ìyẹn Sunday Igboho lẹ́wọ́ fẹ́ gbé ọ̀rọ̀ insecurity lẹ́yọ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé content creator ni bọ̀bọ̀ yìí irú àwọn alágbára tó wà ní ọwọ́ Ìbà Gani Adams ogun lọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá wọn ọ̀dẹ̀ sọ pé àwọn fẹ́ dá ṣe kí ni bí Igboho ṣe ajá ìkí ẹ̀ ó ṣe content creator wọn sọ pé àwọn fẹ́ bá àwọn security agencies ní ilẹ̀ Nàìjíríà ṣiṣẹ́. Ọ̀rọ̀ táwọn ọmọ ẹgbẹ́ OPC tó wá ń sọ sí Sunday Igboho ló mọ̀ tó dá wàhálà míì lẹ̀. Mo rò pẹ́yìn náà ti rí ibi tí mo ti ń bá a bọ̀ ibi tá a dé dúró látọdún 2021 tí ìjà ti bẹ́ẹ̀lẹ̀ nílùú Gàngán títí di orí Yorùbá nation títí tó ti jẹ́ pé àwọn èèyàn ń sọ pé Sunday Igboho lọ́yọ̀ ọjà Ààrẹ Ọ̀nà Kakanfò tó rò ń lọ láàkín. Ààrẹ Ọ̀nà Kakanfò lòun ò lè jáde láì jẹ́ pé òun bí àwọn ọba aládé ilẹ̀ Yorùbá pé ṣé àsìkò ti tó láti lè jẹ́ pé kí Yorùbá kó dá dúró. Lẹ́yìn ìgbà náà ni wàhálà agbébọn ìyún báńdíìtì tó ṣẹlẹ̀. Sunday Igboho ló mọ̀ tó ṣáájú
àwọn ènìyàn tún ń kí i pé akin ni ọ́ ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ OPC nílé tó ṣe pòkù díẹ̀ káàtó pé ṣe bá a níjọba aláwọn security tó yọ ṣáájú kí àwọn tó bá wá jẹ́ wípé wọ́n fẹ́ support wọn bóyá fìjìláńtì ni bóyá àwọn ọdẹ ni kí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ tẹ̀lé wọn ó ṣe jẹ́ pé olóyè Sunday Igboho ní ọwọ́ àgbáwájú tí ó sọ pé lòun fẹ́ lọ mú báńdíìtì níbi tá a ti ní Ààrẹ Ọ̀nà Kakanfò ṣùgbọ́n àwọn kan tún ní ìgbà tá Ààrẹ Ọ̀nà Kakanfò lòun ò lè dìde láti wọnú igbó lọ tá a sì rẹ́ni tó wọnú igbó lọ kí ló dé táwọn ọmọ ẹgbẹ́ OPC tínú òun ò tún dùn sí ẹ̀yin olólùfẹ́ mi mo rò pọ́rọ̀ náà yóò ti yé yín díẹ̀ ibi tọ́rọ̀ náà tún ń lọ torí pé àwọn ọmọ ẹgbẹ́ Ìró Ẹkùn náà láwọn ò ní gbà kẹ́ ẹ mọ́ bú ọ̀gá àwọn ó ti wá di worosúworo ó ti di wọ́wọ́wọ́ láàrin OPC àtọmọ ẹgbẹ́ Ìró Ẹkùn nǹkan ń bẹ ẹ̀yin olólùfẹ́ mi ṣàfídíò eléyìí káwọn ènìyàn mọ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ǹjẹ́ ló yẹ káwọn méjèèjì ọjọ́ parapọ̀ kájọ gbárùkù tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni.